Ìjọba ti dá ètò jíjẹ Awùjalẹ̀ tuntun dúró. Kí ọ̀rọ̀ náà má di ritiriti, kó má di rìtìrìtì, kó má sì mú rògbòdìyàn dání, ìjọba ìpínlẹ̀ Ògùn ti dá ètò jíjẹ Awùjalẹ̀ tuntun dúró náà. Wọ́n ní wọn yóò bẹ̀rẹ̀ ètò náà padà lẹ́yìn tí àwọn bá ti fi ohun gbogbo sí déédéé, tí kálukú sì ti mọ ipa tí yóò kó àti bí wọn yóò ti ṣe ṣètò náà tí kò ní wá padà di ẹjọ́ oríṣiríṣi ní kóòtù, tí kẹ́ẹ̀sì yóò sì pọ̀ ju ohun tó sọnù lọ, débi pé àwọn lè má rí oyè Awùjalẹ̀ náà jẹ bọ̀rọ̀. Bẹ́ẹ̀ ní tòdodo kìnìún náà ti ń gbé ọwọ́ bẹ́ẹ̀ nígbà tí àwọn tí wọ́n fẹ́ du ipò náà ti lé ní 100, tí kálukú ń pé kìnìún náà tọ́ sí òun, tí ìṣòro sì wà fún àwọn ìdílé Fòṣẹ́gunwà àti Jádíàrà tí ọ̀rọ̀ kàn láti lè fa ọmọ oyè kalẹ̀ títí tí ọjọ́ 14 tí wọ́n dá fún wọn fi pé wọ́n gbọ́dọ̀ fi ọmọ oyè ránṣẹ́ síjọba. Bí ọjọ́ náà ti pé tí àwọn Fòṣẹ́gunwà kò fi orúkọ ránṣẹ́, àwọn ìdílé Fìdípọ̀tẹ́ sáré jáde pé níwọ̀nba ìgbà tí àwọn Fòṣẹ́gunwà kò ti lè fi ọmọ oyè tí wọ́n mú ránṣẹ́, wọ́n ti pàdánù àǹfààní náà nìyẹn. Oyè náà sì ti kan àwọn Fìdípọ̀tẹ́, àwọn sì ti ṣetán láti fi àwọn ọmọ oyè tàwọn ránṣẹ́, tí wọ́n sì ti fi ètò náà sí ọjọ́ àbámẹ́ta sátidé 20 oṣù kejìlá yìí, pé lọ́jọ́ náà ni gbogbo ẹbí àwọn yóò péjọ. Wàhálà ti wà lọ́dọ̀ àwọn Fòṣẹ́gunwà níbi tí wọ́n ti tilẹ̀kùn mọ́ àwọn kan pé wọn kì í ṣe ọmọ ìdílé àwọn. Pàápàá olórin tí gbogbo ìlú mọ̀ ń ní Alhaji Wasiu Ayinde Anífowóṣe tí wọ́n ń pè ní Kwam1. Àwọn tí wọ́n tilẹ̀kùn mọ́ yìí ti ń múra ìjà, díẹ̀ nínú wọn sì ti ń lérí pé wọn yóò gba ilé ẹjọ́ lọ. Bẹ́ẹ̀ làwọn kan ń sọ̀rọ̀ lábẹ́lẹ̀ pé àwọn tí wọ́n ń pe ara wọn ní olórí ẹbí Fòṣẹ́gunwà, àjòjì làwọn náà, wọn kò bá ẹbí náà tán. Bẹ́ẹ̀ àwọn yìí ní àwọn ni olórí ẹbí yìí, kò sì sí ohun tí ẹnikẹ́ni lè ṣe sí i mọ́. Kódà ẹjọ́ wà nílé ẹjọ́ lórí ọ̀rọ̀ ta ni olórí ẹbí pàápàá. Àwọn ohun tí kò jẹ́ kí ọ̀rọ̀ náà tètè ṣeé ṣe fáwọn Fòṣẹ́gunwà nìyẹn, nítorí ọjọ́ ajé Monday ọ̀sẹ̀ yìí, ọjọ́ 15 oṣù kejìlá 2025 ní ìjọba ti sọ fún wọn pé wọ́n gbọ́dọ̀ fi ọmọ oyè ránṣẹ́ tí àwọn náà sì ti ń múra ìyẹn orúkọ àwọn tí wọ́n bá fẹ́ fà kalẹ̀. Àmọ́ nítorí wọn kò rí ọ̀rọ̀ náà yanjú títí dìgbà náà, ìpàdé tó yẹ kí wọ́n ṣe láti fi ẹnu ètò náà gúnlẹ̀ kò ṣeé ṣe. Wọ́n ní àwọn sún síwájú ni pé àwọn yóò tún pè pàdé náà láìpẹ́ ṣáá. Àṣẹ gbogbo bí àwọn ti ń ṣe yẹn, àwọn ìdílé Fìdípọ̀tẹ́ ń wò wọ́n àfi bí ìgbà tí wọ́n ń bẹ lọ́hùn pé kí wọ́n má rí ojútùú sí ọ̀rọ̀ náà jàre. Ohun tó ṣe jọ bẹ́ẹ̀ ni pé nígbàlà tí ọjọ́ ti pé tí àwọn Fòṣẹ́gunwà kò ti fi orúkọ ránṣẹ́ lọ́jọ́ kẹta ọjọ́rùú wọ́sídẹ̀ẹ́ ọjọ́ 17 oṣù kejìlá yìí kan náà làwọn ti sáré kọ ìwé tiwọn síjọba. Àwọn ohun tí wọ́n kọ sínú ìwé tiwọn náà sì le, nítorí wọ́n ń fi ẹsẹ̀ òfin lọ́balọ́ba tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ní 2021 yìí gbé ọ̀rọ̀ wọn lẹ́sẹ̀. Bẹ́ẹ̀ náà ni wọ́n sì ń lo òfin ètò ọba jíjẹ Ìjẹ̀bú Òde ti ọdún 1957. Wọ́n ní òfin tí àwọn ń tẹ̀lé nìyẹn. Wọ́n ní òfin yìí ló ti fàṣẹ sí pé nígbà tí ìjọba bá ti kọ̀wé sí àwọn ìdílé kan tí wọ́n sì fún wọn ní gbèdéke pé kó tó di ọjọ́ báyìí ni kí wọ́n ti mú orúkọ ọmọ oyè wá, tí wọn kò bá ti lè mú un wá títí tí ọjọ́ náà fi pé, àwọn tí wọ́n bá kàn ní kí wọ́n mú ọmọ oyè tuntun sílẹ̀ o. Àwọn Fìdípọ̀tẹ́ ní ohun tí àwọn dúró lé lórí ní tàwọn nìyẹn, pé lẹ́tà tí ìjọba kọ sí àwọn Fòṣẹ́gunwà làwọn ń tẹ̀lé. Nígbà tí ọjọ́ náà sì ti pé tó ti kọjá tí wọn kò fa ẹnìkan kalẹ̀, kí wọ́n gbàgbé ẹ̀ nìyẹn, kí kinní náà sì bọ́ sáwọn lọ́wọ́ ní tàwọn. Lẹ́tà yìí gan ló wá hú ọ̀rọ̀ jáde tí ìjọba fi wá sọ pé àwọn làwọn dá ètò náà dúró. Ṣé àwọn Fòṣẹ́gunwà ti kọ́kọ́ sọ tẹ́lẹ̀ pé ìjọba ló pe àwọn sípàdé tí wọ́n ní kí àwọn wá kí àwọn jọ wá ṣèpàdé pẹ̀lú àwọn, ṣùgbọ́n kò sẹ́ni tó já ọ̀rọ̀ náà kúnra nígbà tí wọ́n sọ, àfi nígbà tí kinní ọ̀hún tó já sí gbangba báyìí tíjọba ní àwọn làwọn ní kí wọ́n wá ná. Wọ́n ní níbi ìpàdé tí àwọn ṣe yìí ni àwọn ti ṣàlàyé fáwọn Fòṣẹ́gunwà pé wọn kò tó ètò náà bó ṣe yẹ kí wọ́n tó rárá. Ọ̀nà tó sì yẹ kí wọ́n gbà kọ́ ni wọ́n ń gbà yìí. Tí wọ́n bá sì gba ọ̀nà bẹ́ẹ̀ yẹn, nǹkan yóò dàrú
nítorí àwọn èèyàn yóò bá wọn ṣe ẹjọ́ lóríṣìíríṣìí. Àwọn ìjọba ní tí wọn kò bá to ilé wọn kí wọ́n tó bọ́ síta gbangba lórí ọ̀rọ̀ oyè náà, ó ṣeé ṣe kí wọ́n má rí oyè ọ̀hún jẹ o, tàbí tí wọ́n bá máa jẹ́ kó ti pẹ́ gan-an yàtọ̀ sí ìgbà tí wọ́n fọkàn sí yìí. Àmọ́ tí wọ́n bá ti tún ilé wọn ṣe tí gbogbo ìdílé tí ọ̀rọ̀ yìí kàn wà níṣọ̀kan láti ya Awùjalẹ̀ fún wọn kò ní nira rárá. Ìjọba sọ pé kì í ṣe pé àwọn ń dá sí ọ̀rọ̀ tí kò kan àwọn tàbí pé àwọn fẹ́ tojú bọ ohun tí wọ́n ń ṣe, kí wọ́n kàn ṣe ohun gbogbo látẹ̀lé òfin ni. Ìjọba sọ kinní kan tó ṣe pàtàkì nídìí ọ̀rọ̀ yìí ṣá. Wọ́n ní èèyàn ò lè bú ẹnikẹ́ni lórí ọ̀rọ̀ oyè Awùjalẹ̀ yìí o, pé Awùjalẹ̀ tó wàjà ọba Síkírù Adétọ̀nà ọdún 65 years ló lò nípò ọba, pé ní gbogbo àsìkò tí òun jẹ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ìlú míì ni wọ́n ti jẹ tí wọ́n ti wàjà, tí ìlú míì ti jẹ ọba 4-5 tí àwọn èèyàn wọn sì ti mọ bí wọ́n ti ń ṣètò náà dáadáa. Àmọ́ ní ti Awùjalẹ̀ yìí, ọ̀pọ̀ àwọn tí wọ́n ń ṣètò náà báyìí kò mọ ìgbà tó jọba, nítorí ọmọ kékeré ni wọn yóò jẹ́, bẹ́ẹ̀ ni wọn ò tí ì bí ẹlòmíì rárá nínú àwọn tí wọ́n sọ pé àwọn fẹ́ jọba. Wọ́n ní nídìí èyí, ìwádìí oríṣiríṣi àti ìlànà tí wọ́n ń tọ̀ tẹ́lẹ̀ làwọn yóò ṣe láti rí i pé àwọn ò ṣìnà, ẹni tó sì yẹ tó tọ́ làwọn yóò gbé nǹkan náà fún. Bí kì í bá ṣe pé ìjọba tètè tẹsẹ̀ bọ ọ̀rọ̀ náà bí wọ́n ti ṣe ṣe yìí ni, tí àwọn ìdílé Fìdípọ̀tẹ́ bá fi lè pe ìpàdé tí wọ́n fi sí ọjọ́ àbámẹ́ta sátidé yìí, ọ̀rọ̀ náà yóò di yánkanyànkan ni, torí ìdílé ọba méjì ni yóò kọ́kọ́ máa jà sí ipò Awùjalẹ̀ náà. Nígbà tí ilé ẹjọ́ yóò bá fi yanjú ìyẹn fún wọn, tí wọn yóò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹjọ́ ti àwọn tó yẹ lóyè àti àwọn tí kò yẹ lóyè. Ọ̀pọ̀lọpọ̀ ọdún ni wọn yóò fi wà lẹ́nu kinní náà. Ọlọ́run nìkan ló sì lè sọ ìgbà tí wọn yóò rí oyè Awùjalẹ̀ náà jẹ. Ohun tó mú ìjọba bá wọn dá sí nìyẹn. Bẹ́ẹ̀ ní tòdodo, eléyìí kì í ṣe àjèjì o, kódà kò ní jẹ́ ìgbà àkọ́kọ́ nìyí tí ìjọba yóò dá sí ọ̀rọ̀ jíjẹ Awùjalẹ̀ Ìjẹ̀bú Òde. Awùjalẹ̀ tó gbéṣẹ̀ yìí, ọ̀tọ̀ ni ẹni tí wọ́n fẹ́ fi jọba náà tẹ́lẹ̀. Ọmọọba Rùfáì Adétọ̀nà ni, ṣé òun ni bàbá Síkírù Káyọ̀dé Adétọ̀nà. Wọ́n ti ṣètò, wọ́n sì ti mú un nígbà tó jẹ́ òun lórí ọmọ ọba ti agboolé wọn, òun gan sì ní ipò náà tọ́ sí. Ṣùgbọ́n nígbà tí wọ́n gbé ọ̀rọ̀ náà déwájú Awólọ́wọ̀ tó ń ṣèjọba ní Western Region, ohun kan ṣoṣo náà ló béèrè, pé ṣé kò sí ọ̀mọ̀wé kankan nínú ẹbí náà ni, àbí èwo ni láti fi kúrúǹtù pátá jẹ oyè odidi Awùjalẹ̀ níbi tí ayé lajú dé yìí. Níbi tí gbogbo nǹkan ti yí padà nìyí, tí iyán di àtúngún tí ọbẹ̀ pàápàá di àtúnṣe. Ohun tó mú ọ̀rọ̀ náà dáa ni pé bàbá tí ipò ọba kàn yìí, ìyẹn Rùfáì fúnra ẹ̀, òun náà ni bàbá tó bí Síkírù. Síkírù yìí sì ti wà nílùú òyìnbó tó fẹ́ kàwé gba dìgírì. Ohun tí wọ́n sì sọ fún Awólọ́wọ̀ náà nìyẹn. Awólọ́wọ̀ ní ìyẹn náà dáa, ó ti kàwé 10, ó ti délùú òyìnbó láti kàwé sí i, ìyẹn náà ti tó. Báyìí ni ìjọba Western Region ránṣẹ́ sí Káyọ̀dé Adétọ̀nà, tí wọ́n sì yẹ ọ̀rọ̀ wò lẹ́nu Ifá, tí Ifá sì ní igbá rẹ̀ yóò dáa fún Ìjẹ̀bú, ṣé ohun èèyàn náà lohùn Ọlọ́run. Bẹ́ẹ̀ ni Awùjalẹ̀ náà sì lo ọdún 75 nípò ọba. Ohun tí dídásí tí ìjọba dá sí ọ̀rọ̀ yíyan Awùjalẹ̀ yìí kò ṣe jẹ́ nǹkan àjòjì nìyẹn, bó tilẹ̀ jẹ́ pé àwọn kan ti ń gbé e kiri tẹ́lẹ̀ pé kí ló kan ìjọba nínú ọ̀rọ̀ yìí, ṣé ọmọ Ìjẹ̀bú Òde ni Dàpọ̀ Abíọ́dún ni, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àmọ́ ọ̀rọ̀ ọba jíjẹ, pàápàá ọba ńlá báyìí, ti kúrò ní nǹkan ti ẹbí tàbí ìdílé nìkan. Kódà ó ti kúrò ní ọ̀rọ̀ ẹni tó fẹ́ jẹ ọba náà fúnra ẹ̀, ó ti di tìjọba tó bá wà lórí oyè. Torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ìjọba yóò yẹ̀ wò láti mọ̀ bóyá ẹni tí wọ́n bá fà kalẹ̀ yìí dáa nípò ọba tàbí kò dáa. Ohun tí wọ́n ṣe ń sọ pé kí wọ́n mú orúkọ 2, 3, 4 wá rèé, tí ìjọba fúnra ẹ̀ yóò sì mú ẹni tó bá wù wọ́n nínú wọn lẹ́yìn ìwádìí oríṣiríṣi. Àwọn ọlọ́pàá yóò ṣe ìwádìí tiwọn lọ́tọ̀, àwọn SSS yóò ṣe ìwádìí tiwọn, iléeṣẹ́ olókoòwò àti àwọn oríṣiríṣi ẹ̀ka ìjọba tó bá jẹmọ́ ìwà ọmọlúàbí àti ìfinijoyè. Kódà wọ́n lè wádìí bí tọ̀hún san owó orí tàbí kò san. Níbi tí ọ̀rọ̀ sì dé nílẹ̀ yìí báyìí, ìjọba kò ní fi ẹni tó ń san owó orí déédéé sílẹ̀ kí wọ́n wá mú ẹnìkan tó lówó lọ́wọ́ àmọ́ tí kò sanwó orí tàbí tó ń ṣe ìrú owó orí náà. Wọn yóò ní irú ẹni bẹ́ẹ̀ kò ní wúlò fún àwùjọ tàbí ìlú ẹ̀, nítorí aláìlódodo ni.
ìyẹn ni pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ìjọba ń wò báyìí kó tó di pé wọ́n gbádé ka orí ọba ìlú ńlá. ohun tí yóò sì ṣẹlẹ̀ lọ́rọ̀ Awùjalẹ̀ yìí náà nìyẹn. ní báyìí ohun gbogbo ti pa lọ́lọ́ṣá o. ìdílé Fìdípọ̀tẹ̀ yóò jókòó jẹ́ẹ́ná. bẹ́ẹ̀ ni wọ́n sì ti lé àwọn ìdílé Fúnṣẹ́gun-wà àti Jádíàrà fúnra wọn léré. àwọn náà ti mọ̀ báyìí pé bí àwọn bá ṣe kinní kan tó mú wùrùwúrú dání, wọn yóò gba kinní náà lọ́wọ́ àwọn lẹ́sẹ̀kẹsẹ̀. ìjọba yóò sì fi ẹni tó bá wù wọ́n jẹ. ṣé gbogbo agbára ìdílé ọba wọ̀nyí ọ̀dọ̀ alága ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde ló mọ̀. bẹ́ẹ̀ alága ìjọba ìbílẹ̀ yìí kò ní í ṣe kinní kan lẹ́yìn ìjọba ìpínlẹ̀ náà. ohun tí àwọn ẹbí tí oyè bá kan ṣe gbọ́dọ̀ ṣe ọ̀rọ̀ náà pẹ̀lú ẹ̀tọ́ rèé, kó má ṣe pé ìjọba yóò yọ ọwọ́ wọn kúrò nínú kinní náà pátápátá. ká ṣe bí wọ́n ti ń ṣe o, kó lè rí bó ṣe yẹ kó rí. Ọláyíwọlá alága ló tún sáré yẹ ọ̀rọ̀ dídásí tíjọba dá sí ọ̀rọ̀ Awùjalẹ̀ yìí wò fún bùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. a kú dédé àkókò yìí o.